kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Punch or skippers like Jamaican friends call me Capella like my South Africans call me the Coco Master. A cabo so to you. Killer Igbo, killer Igbo, killer Fetubo. You really don't touch the die. They about touch you. Mo sọ fún yín pé fàájì yẹn bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Mo sọ fún yín pé fàájì yẹn ṣe kí ni ó fẹ́ wọra. Ìlú Èkó la wà yìí. Ó yàtọ̀ sílùú mi. Nígbà tó bá gbọ́ wọ́s wẹ̀yẹ jí ó gbọ́dọ̀ sùn láíláí. Mi ò ní mọ́jọ́ sọ lókun torí mo yìí ń padà bọ̀ ní rẹpẹtẹ gan. Má gbàgbé pé mo sọ fún ẹ wípé kí ni Adékúnlé Gold ó ṣe kí ni o? Ó bọ̀ ń bí. Ó nìyẹn. Mo sọ fún ẹ wípé Adéwálé Àyùbá tẹ̀lé gbèrè gbà. Ọlọ́run máa gbádùn máa ẹ̀ gan. Ọlọ́run máa gbádùn ẹ̀ gan. Níṣẹ́ ló dàbí bọ̀bọ̀ kan tó rí mi lọ́jọ́ kan tó ní wá láyé. Èmi ò kú ẹ̀jẹ̀ o. Ọ̀gbẹ́ni mi ò láyé rárá. Kí ló fa gbowó eégún? O lè jẹ́ bí àwọn èèyàn dẹ̀ ń gé wọ́n kọ́ kó sì lọ jàre. Àdí mi, àníjà eré náà wọ́n bára wa ṣe. Kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ ò pé tẹ́lẹ̀ lórí ẹ̀ lọ móhùn wẹ̀rẹ̀. O móhùn hẹ̀hẹ̀ wá bá mi. Èmi yẹn tiẹ̀ gan o. Ìyàwó mi ò kí wo fíìmù méjì, fíìmù ẹ̀ ló máa lóun fẹ́ wò. O fẹ́ fẹ́ ìyàwó mi mọ́lẹ̀ mi ni. Mo ní sọ èkó tó ní dá fún mi. Bọ́dà ẹ má ṣe pè fún mi. Adéwálé Àyùbá mo gbádùn bọ̀dá ẹ̀ gan. Mo máa ń kó wọn mi gan seriously. Bẹ́ẹ̀ni, mi sọ fún yín, mi ní Táyé Currency ó gbọ̀n mi látòdì di Ìbàdàn. Àdàbí ìrù. Àdàbí ihu. Ó gbọ̀n mi láìpẹ́ yìí. Mo ní Sárídán bí orí ẹrù. Sárídán bí orí ẹrù. Ìgbà. Saheed Òṣùpá, Alhaji Saheed Òṣùpá wọ́n pọ̀ ń bí náà ní àṣálẹ́ yìí. Ẹ̀yin èèyàn mi, èyí tí àyà ẹ̀ bá já nínú yín kó nawọ́ sókè, má parọ́ o. Ó ní nǹkan tí mo fẹ́ ṣe tó mọ̀ pé ẹ̀rù ń bà ẹ́ wípé o lè lọ jálẹ̀ ní nawọ́ sókè. Àwọn tí wọ́n jókòó síbí nínú fújì àti jòjò ìjẹ́jẹ́ mọ kankan nínú wọn bí wọ́n ṣe wà yìí ẹni 10 péré òun la máa mú. Èèyàn 10 yẹn òun ló ń lọ sí final ní Ìbàdàn, ìyẹn ní on the 11 gangan. Ṣé ẹ̀bọ̀ kó possible káyọ̀ ẹnìkan máa jánu wọn? Ṣé ẹni pé mo ní kó náwó sí wọn náwó? Ó kù díẹ̀, mo máa tún padà béèrè yẹn tí wọ́n bá gobi lọ. But a ti bẹ̀rẹ̀ program yẹn láti bí oṣù bíi 3 sẹ́yìn. Àwọn èèyàn ti ń lọ, wọ́n ti ń bọ̀. Àwọn tó ń díje lọ́tún lósì, àwọn tó ń sáré láti show talent wọn, àwọn tó fẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tí wọ́n ń ṣe láti bí oṣù bíi 3 ni. Ẹ wò ó, mo fẹ́ kí ẹ jẹ́ ká rí ìrìn tá a ti rìn láti bí oṣù bíi 3 sẹ́yìn. Ìyẹn ni. Àwọn tó mọ̀nà là ń tẹ̀lé. Ìdí rèé tí màá fi pe àwọn. Ìdọ̀bálẹ̀ tí mo gbọ́ ojú ni mo yá ẹnìkan ò jẹ́ nìkan lọ. Bọ́lọ́bọ́lọ́ ló yọ, kò ṣe pa, kò ṣe nà lóògùn, bọ́lọ́bọ́lọ́ ló yọ.
ìgbàgbọ́ tàfààní ló fi tẹ̀lá lóbi o ìgbàgbọ́ mi ni mo fi ń kọ́ fújì mi ìgbàgbọ́ lójú ìwọ rẹ̀ mi ló gbàgbọ́ ìgbàgbọ́ lójú ìwọ rẹ̀ mi ló gbàgbọ́. ẹ̀yin ti ìlú Èkó ẹ̀yin ti ìlú Èkó adé sí i lọ́rùn ajá balẹ̀ àṣà fẹ́rẹ́ máa náà rẹ̀ ẹ̀yin ti Sùúrùlérè wọn lẹ fẹ́ràn gbẹ́gbẹ́gan ẹ ò fi para torí bẹ́ẹ̀ ní ìṣàní ṣẹ́yìn wá túmọ̀ nínú tí wà nínú ìjà ìṣẹ́sẹ́lẹ̀sì ṣàrọ̀ tí gbọ́dọ̀ ẹ̀yẹ ìṣẹ́sẹ́lẹ̀sì ọba àwọn tí wọ́n bá mú gbọ́dọ̀ ẹ̀ ní ìṣàníyàn ọmọ ẹni ẹ̀yẹ. adúpẹ́ iṣẹ́ yín yọ o ẹ ti bá wa sọ kó bá di kára ó lé kó bá jí ó yàtọ̀ jọ sáwọn títọ́ wà nígboro bàbá mi ọlọ́run ọba ló lè ràn lọ́wọ́ bàbá mi mo ti tọ́jú mi sókè ọdún lónìí ọ̀rẹ́ mi rọra ṣe ayé òní fi kíkan sọ̀rọ̀ tèmi ti yẹ ó sọ bá lówó ọ̀rẹ́ àwa ẹ̀ onílárí ẹbí àwa ẹ̀ wọ́n lára ẹ̀ bá dé ẹ̀gbọ́n àwa ẹ̀ àbúrò àwa ẹ̀ wọ́n ní ìbátan mi àní bọ́lá bàtàn gbogbo wọn sá lọ ẹbí àṣà ọ̀yà sá oníkẹ́ni kan sórí mo wọ wájú mi ò rẹ́ nìkan mo wẹ̀yìn mi wò kò sálábàárò báwo bá rẹ̀ nífẹ̀ẹ́ bí ọ̀lẹ́ láàrin báwo bá rẹ̀ ní gbẹ́kẹ̀lé o àjẹrà mọ́ṣẹ́ sórí àkú mi àkú wa mi. Wọ́n ti bẹ̀ lọ́wọ́ bàbá ló bẹ̀ lọ́wọ́ ìyá o ilé láti kẹsàn-án lòdì. Ọmọ ta ò bá kọ́ agbẹ́lẹ́ ta kọjá pẹ́pẹ́. Ọmọ ta ò bá kọ́. Any links to the fast back guy show them ẹ máa wo kí la rí gbọ́ jẹ́ kó mọ̀ kí la rí gbọ́ kí la rí gbọ́ kí la rí gbọ́ ẹ máa wo. ṣé ti gbọ́ tẹ́ ẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò ẹ kẹ́ yí fọ́lùmù ẹ̀ sókè. kí lẹ gbọ́ jèrèlé ló pariwo ẹ̀yin tèmi ó yá ẹ máa gbé lọ.